محمد وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وسلم. Ọba Sálíù Adétúnjí اللهم صل Adéògúnṣọ̀wà على سيدنا ní àbúrò ní محمد ààfin wọn ní وعلى آل Oyèmọ̀já سيدنا محمد níbi tí àwọn ikọ̀ وسلم. ìlú ti wà ní ààfin láti ṣe àdúrà ìgbẹ̀yìn fún bàbá wa tó lọ síbi tí àgbáre bàbá wa Sálíù اللهم صل على Adétúnjí. سيدنا محمد وعلى آل محمد وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وسلم. رسول المختار اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وسلم. شفيع المشافع اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وسلم. شتدله اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وسلم. kọ́má ti délé wọn ní ká panupọ̀ ṣe àmín lẹ́ẹ̀mẹ́ta. آمين àmín آمين àmín آمين يا الله. lásẹ̀ àti ọ̀dà bàbá wa ìmáàmù àgbà أدام الله وآياته. fún gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ní útúbà ẹlẹ́kejì tí ń ṣe útúbà ìgbẹ̀yìn Dalailul Khairat ìní ó kù báyìí. wọ́n ní bàbá wa al-Mufti al-Am bàbá wa àfáàgbà wọ́n láwọn ni wọ́n ké útúbà náà. Amen. فاتحة صلاة الفاتحة. بسم الله الرحمن الحمد الرحيم. لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كس آمين آمين كس آمين آمين. كس آمين bàbá ní tó kàn ní sí wáàsí ni wọ́n ní bàbá wa tí ò sí yìí àwọn gẹ́ fúnra wọn bàbá wọn báyìí wọ́n ti di wáàsí ìwọ tó o bá mẹlẹ́ tó o bá jẹ́jọba tó o bá nígbà tí wọ́n jọba òun bẹ láyé ńgbà náà wọ́n kú ò láyé sójú rẹ yìí náà ni ìwọ náà fúnra rẹ o sojú èèyàn wáyé ni ààfin Olúbàdàn tilẹ̀ ọ tún sojú èèyàn nígbà tó o bá tún kó mbẹ yóò sojú àwọn kan. Àjírò Ògbómọ̀ṣọ́ làwà báyìí níbi tí wọ́n ti ń ṣe Tọ́lá ẹgbẹ́ kò jẹ́ ètò nǹkan kan. àdúrà fún tó ẹ pé kò ní sẹ́ni wọn kankan pẹ̀lú àwọn mọ̀lẹ́bí a jẹ́ pé wọn náà ò ní báyìí sínú àwọn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. láìsí àwọn nínú àdúrà tádéwálé ní Muhammad máa ṣe ìpínlẹ̀ sallallahu alayhi wa Ọ̀yọ́ sallam. wọ́n ti wà láàfin báyìí. yóò mọ ní Allahumma ayyina ma kanatil ayatu khayran lana wa tawaffana
ma kanat al-wafatu khayran lana. sallallahu alayhi wa sallam. wọ́n lọ́wọ́ jẹ́ àmọ́ ìbẹ̀láyé nígbà tí bíbẹ̀ wa tí ó máa dá tí ó wúlò sì mú akó láyé táwọn èèyàn máa ní ọlọ́mọṣà kẹlágbájá wọ́n dárò rẹ̀ sí ti dáadáa bàbá àwọn Olúbàdàn wọ́n ti ń bímọ nínú lẹ́yìn ṣáájú wọ́n wá bí àwọn náà tí wọn ò máa ń jẹ́ náà lọ́hùn pé ọmọ táwọn bí ọba làwọn bí wọ́n wá bá wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n bá débi ọba wọ́n débi ọba náà ìyẹn lè kó láyé kójọba wọ́n ní ẹ̀mẹ́jẹ èèyàn gbọ́ ẹ̀rí tí ń ṣẹlẹ̀ lù ẹ̀jẹ̀ lọ́ọ̀lẹ̀ náà o kẹ́ ẹ̀ tó wá wí tiẹ̀ náà ajẹ́pẹ́ kò kó láyé ń jẹ́ tó dànù. Allahu akbar. ṣùgbọ́n lónìí ara yẹn rojú wọ́n ráàyè àwọn àṣàdúrà fún wọn báyìí ti dá yìí ọlọ́dọ̀rùn náà dáa fún wọn. amiina. dọ̀rùn náà dáa fún wọn jù bẹ́ẹ̀ lọ. amiina. dọ̀rùn náà dáa fún wọn jù bẹ́ẹ̀ lọ. amiin. gbogbo tí wọ́n fi lẹ̀ pátá aláwọ̀ má ṣe ní tẹ̀léńtẹ̀lé. amiina. bàbá wa mọ́gàjí nínú ilé wa nílé mọ́tẹ́jì ní àyín. ọ̀dàǹdè. ọ̀dàǹdè. ẹ kú gbogbo gbà. wọ́n lè àdúgbò lọ́dọ̀ lọ. alhamdulilayi. tọ́lá tó kọ́ra rẹ̀. ó sì kẹ́lìmà méjì mẹ́ta. gbọ́dọ̀ mọ́ gbọ́ wá sí bẹ́ẹ̀. torí náà wọ́n ní bàbá wa tí wọ́n fún wa ní wàásù àti wa pòfẹ́sọ̀ kámi kóyìnbó ọlọ́sọ̀ọ́ wọ́n lè tẹ̀ fún wa ní wàásù yìí. bákan náà yìí àwọn ọmọ bàbá wa ọba Sàlíù Adétúnjì Adéògúnnísọ. àwọn ọmọ àbádọ́nà wò yìí ní iwájú fọ́nrán yìí lọ́kùnrin lóbìnrin. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي